àkójúmọ́ mọ́ níbikíbi tẹ́ láǹfààní láti máa wò wá láàyè káyè tó wù kẹ́ lè wà. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́rọ̀ yín wá, etí náà ò ní di. Ìròyìn fún tòwúrọ̀ yìí òun náà ni àtúnmú wá fúnra wa. Orúkọ oníròyìn ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Lónìí tí ń ṣe ọjọ́ 11 oṣù kẹta ọdún tá a wà yìí ni àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá yóò ṣe ìpàdé àpérò nílùú Ìbàdàn lórí àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ara kò rokùn bẹ́ẹ̀ ni ara kò rọ adìẹ ní ìlú Ìré tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ìyànsípò ọba tuntun èyí tó wáyé níbẹ̀. Jàǹdùkú kan gba ìbọn lọ́wọ́ wọ́dà ó yìn mọ́ arákùnrin kan tó ń rìn lọ ní ìpínlẹ̀ Kwara ó sì ṣe wọ́dà náà léṣe yànmọ̀yànmọ́. Lábala ti Yorùbá Nation, àwọn olólùfẹ́ Sunday Ìgbòho àti olólùfẹ́ ọmọ káàárọ̀ òjíire ti rawọ́ ẹ̀bẹ̀ sí ọba Olúgbọ́n ti Ilé Ìgbọ́n láti ṣe àtúntò àti àtúnṣe láàrin olóyè ọmọ Adéyẹmọ àti ààrẹ ọ̀nà kakanfò. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Lónìí ọjọ́ 11 tí ń ṣe oṣù kẹta ọdún tí a wà yìí ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọn yóò péjú sí ìlú Ìbàdàn láti ṣe ìpàdé àpérò lórí àwọn tí wọ́n ń gbèrò láti dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Láti bí oṣù kan sẹ́yìn báyìí ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń pariwo tí wọ́n sì ń fọn rere ebi àti àìsí ètò ààbò pẹ̀lú ebi ọ̀pàgbà tí ń fi ọwọ́ mẹ́kẹ́ lórí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, níbi tí àwọn kan ti ń gbé awuyewuye jáde wípé wọn yóò dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pàápàá jùlọ àwọn ọmọ ogun orí ilẹ̀ yìí kó tó di pé wọ́n fi ohùn léde lọ́sẹ̀ tá a lò tán yìí. Wàyí o, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọ́n ti wá sí ara wọn lọ́kàn báyìí láti ṣe ìpàdé àtúnṣe àti ọ̀nà àbáyọ sí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lọ́wọ́ àwọn adìtẹ̀gbà ìjọba lẹ́yìn tí wọ́n pe orúkọ ètò náà ní Renew Hope Summit, èyí tí àwọn ẹgbẹ́ Yorùbá Patriot Movement YPM tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀, nínú èyí tí wọ́n sọ wípé àwọn retí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àti àwọn lọ́balọ́ba ládéládé àti lóyèlóyè tó fi mọ́ ọrùn ìlẹ̀kẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire tí wọn yóò péjú sí ìlú Ìbàdàn lẹ́nìí tí ń ṣe ọjọ́ 11 oṣù kẹta ọdún tá a wà yìí. Nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá èyí tí wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n retí níbi ìpàdé náà lọ́jọ́ tèmi ó ní ẹni tó ti jẹ́ gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún olóyè Bísí Àkàndé, gómìnà ní ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti Bishop Ayọ̀ Ládìgbòlú pẹ̀lú àwọn lọ́balọ́ba káàkiri ilẹ̀ káàárọ̀ òjíire, níbi tí wọ́n ti rí Ọọ̀ni ti Ilé Ifẹ̀, Tẹ̀lú ti ìlú Ìwó àti àwọn ọba mìíràn tí a kò lè dárúkọ. Ara kò rokùn bẹ́ẹ̀ ni ara kò rọ adìẹ nílùú Ìré ní ìjọba ìbílẹ̀ Borípẹ́ nílùú Ìré tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ní ariwo àti awuyewuye tí ń lọ báyìí látàrí ìkéde tí gómìnà ìpínlẹ̀ náà ìyún sẹ́nítọ̀ Adémọ́lá Adélékè tí ó fi síta wípé kí ọba tó wà ní orí àlééfà tẹ́lẹ̀ ìyún ọba Raphael Adémọ́lá kí ó kúrò ní orí ipò ọba látàrí pé ọ̀nà tí ó gbà gun orí oyè náà lásìkò gómìnà ìpínlẹ̀ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún ìyún Alhaji Gbóyèga Oyètọ́lá ó ní kò bá òfin mu tí kò sì bójúmu, tí gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì ti kéde kí wọ́n rọ ọba náà nípò kí ó kúrò ní ibẹ̀ tí ó sì fi ẹlòmíràn sí orí ipò náà. Ọmọọba Muritàlá Oyèlákin èyí tó wá láti ìdílé Oyèkún
ní ìlú Ìré. Ìyẹn tó wá fa awuyewuye ní ìgbà tí ọmọọba Muritàlá yìí tí wọ́n fẹ́ mú lọ sí Ìpẹ̀bí níbi tí wọ́n yóò ti lọ ṣe orò ọba fún un ni ó bá bá ilẹ̀kùn ọ̀hún tí wọ́n ti tì pa pẹ̀lú àgádágodo ẹni tó jẹ́ afọbajẹ ní ìlú náà ní tí orúkọ rẹ̀ ń jẹ́ Táíwò Ògúntóbi. Oníwà fi ọ̀rọ̀ náà léde wípé àwọn kì í ṣí Ìpẹ̀bí ọ̀hún lẹ́ẹ̀mejì tí ọba tí ó bá jẹ tí kò báyìí tí wàjà àwọn kò ní àǹfààní láti ṣí wípé orò àti ìṣe ìlú Ìré ni pé bí àwọn bá ṣe bẹ́ẹ̀ níṣe ni ìlú ò ní rojú tí kò sì ní ráàyè. Ní ọjọ́ Ẹtì ọjọ́ Friday tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kẹta tá a wà yìí ó ní rògbòdìyàn náà bẹ́ sílẹ̀ títí di àkókò yìí tí wọ́n sì tí ì mọ òbí odó tí wọ́n da ọ̀nà ńlá sí ní ìlú náà. Jàǹdùkú kan gba ìbọn lọ́wọ́ wọ́dà ó yìn mọ́ arákùnrin kan tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ní ìpínlẹ̀ Kwara ní ọgbà ẹ̀wọ̀n tó wà ní ọgbà ẹ̀wọ̀n èyí tó wà ní ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin tí wọ́n pè ní Òkè ní ìlú Kwara ní ìlú Ìlọrin ní ìṣẹ̀lẹ̀ láabi yìí ni ó ti wáyé ní ọjọ́ Ẹtì ọjọ́ kẹjọ tí oṣù tí a wà yìí ní ìgbà tí wọ́n sọ wípé arákùnrin kan tí ó ní igbó ti yí orí rẹ̀ tí ó mú ọ̀bẹ tí fi ń gún àwọn ènìyàn lọ ojú ọ̀nà tó sì ba àwọn kẹ̀kẹ́ márúwá jẹ́ lónìràn. Ìgbà tí ó dé iwájú ọgbà ẹ̀wọ̀n tí ẹni tó jẹ́ wọ́dà ọ̀hún tí ó rí ni ó bá pè é pé kí òun dá lẹ́kùn ìwà láabi tó ń wù yìí. Ní ìgbà tí èyí ò fi èsìn padà fún wọ́dà náà ó ní ó bá gún ní ọ̀bẹ níkùn tí ó sì gún ní orí tí ẹ̀jẹ̀ sì ń ṣe ṣòròṣòrò ṣùṣùṣù ní ara rẹ̀. Ibi tí ó ti ń lọ ìbọn mọ́ wọ́dà ọ̀hún lọ́wọ́ ó ní ó ti ṣèṣì yin ìbọn náà tó sì di pawù lára ẹni tó rìn lọ lójú òpópónà lásìkò tí wọ́n ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ yìí tí ẹni náà sì gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra. Wàyí o ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ọ̀hún eyín Èjìrẹ́ Adéyẹmí tóun ó ti wá fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn ti fi pápẹ́ òfin mú arákùnrin ọ̀hún tí àwọn sì ti gbé ẹni tí ó gún ní ọ̀bẹ ọ̀hún lọ sí ilé ìwòsàn níbi tó ti gba ìtọ́jú tó péye. Bákan náà ló ní àwọn ti gbé òkú ẹni tí àṣìta ìbọn ọ̀hún tí ó bà lásìkò tí wọ́n jọ ń fa lọ sí ilé ìgbókùpamọ́sí ní ìlú Ìlọrin. Lábala ti Yorùbá Nation ogunlọ́gọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n tún jẹ́ olólùfẹ́ àti alátìlẹyìn ìdásílẹ̀ Yorùbá tí àwọn kò sọ̀tún bẹ́ẹ̀ ni wọn kò ṣe òsì nípa awuyewuye àti ìjà èyí tí ń bẹ láàrin olóyè ọmọ Adéyẹmọ àti ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ni wọ́n ti wá ké sí ẹni tó jẹ́ ọba ìlú Olúgbọ́n ní ìlú Ògbómọ̀ṣọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba Francis Àlàó lórí wípé wọ́n ní àwọn mọ̀ tó sì yàn sáwọn gbangba wípé ó ní ó ṣe àtìlẹ́yìn tí ó sì yọ òun náà ni ó sì mọ ọ̀nà tó gbà tí ó fi yanjú aáwọ̀ àti làásìgbò tí ń bẹ láàrin olóyè ọmọ Adéyẹmọ àti Ọọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀ ọba Ẹnìtàn Ògúnwùsì tí ìjà fi parí láàrin bàbá àti ọmọ. Wọ́n wá ní kí ọba Olúgbọ́n ọba Francis Àlàó kí ó má ti wá fi ẹ̀yìn tì báyìí o wípé iṣẹ́ sì kù lọ́wọ́ wọn láti ṣe fún ìran káàárọ̀ oòjíire pẹ̀lú bó ṣe jásí pé láàrin olóyè ọmọ Adéyẹmọ tó jẹ́ ọ̀kan gbòógì fún ajìjàǹgbara ilẹ̀ Yorùbá àti Ìbà Gani Adams tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò bí àárín àwọn méjèèjì kò ṣe dánmọ́rán ni wọ́n wá ní kí ọba Francis kó tún lo ọgbọ́n àgbà wọn wípé àgbà ò ní tẹ́ lórílẹ̀ bẹ́ẹ̀ làgbà ò sì ní wà lọ́jà kí orí ọmọ tuntun kó wọ pé kí kábíyèsí lo ọgbọ́n wọn tí wọ́n fi parí aáwọ̀ láàrin ọba Ògúnwùsì àti olóyè ọmọ Adéyẹmọ kí wọ́n fi yanjú ìjà láàrin Gani Adams àti olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà. Wọ́n ní bí àwọn bá bi ọmọ Adéyẹmọ lérè wípé kí ni tí ń bẹ láàrin ẹ̀yin àti Gani Adams pé ó dàbí pé awuyewuye àti ìkùnsínú díẹ̀díẹ̀ ń bẹ. Wọ́n ní tí olóyè ọmọ Adéyẹmọ máa ń sọ ni pé àárín àwọn dánmọ́rán bẹ́ẹ̀ ni kò sí ìjà bẹ́ẹ̀ náà ni wọ́n ní
Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ó máa ń sọ ohun kankan náà wípé àwọn àti olóyè ọmọ Adéyẹmọ kò ní ìjà, ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ akúrarí ó ní yóò mọ̀ wípé ó ní yóò gbàgbọ́ wípé kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì. Èyí ló fà á tí wọ́n fi ní kí ọba Francis tí ó ń ṣe Olúgbọ́n ti ilé Ìgbọ́n kí wọ́n bá wọn yanjú aáwọ̀ tó wà láàrin àwọn méjèèjì kí alárere ilẹ̀ Yorùbá kí ó lè wá sí ìmúṣẹ. Ìròyìn wo jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí. Ẹ tún pàdé wa lọ́sàn-án nígbà táwọn á mú ètò míì wá fún wa àti ìròyìn míì lọ́lọ́kan òòjọ̀kan. Títí di àkókò náà, àtẹ̀mí àtẹ̀yìn ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Ire kàbìtì láfi ọjọ́ tòní rí torọ́jọ́ ajé lónìí, ajé àfilé wa ṣe bùgbé láṣẹ Elédùmarè. Títí di àkókò náà, orúkọ tèmi ò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹ bá wa share rẹ̀, kẹ́ subscribe káyé lè mọ̀ wípé à ń ṣeré ètò báyìí lórí ìkànnì Akéde Yorùbá. Ó dàbọ̀.